bí ìròyìn tó ń fò káàkiri náà pàápàá lórí ẹ̀rọ ayélujára bá fi jẹ́ òótọ́, á jẹ́ pé ó ṣeé ṣe kí ìjà òṣèlú èyí tí ò lágbára tí ò mì ilẹ̀ Yorùbá tìtì kó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá pàápàá ní ìpínlẹ̀ Èkìtì lórí bí wọ́n ṣe ní Tinubu ó múra láti bá gómìnà Abíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì ó múra láti bá a jà àti pé ó ti ń wá ọ̀nà tí ọkùnrin náà fi ní ṣe sáà kejì tó sì ń wá ẹni tí yóò fi rọ́pò Abíọ́dún Oyèbánjí láti gba ìjọba kúrò ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2026 tó ń bọ̀ yìí. Ǹjẹ́ kí ló dé, kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi ní Tinubu fẹ́ gbé ìgbésẹ̀ yìí kó fẹ́ gbàgbára lọ́wọ́ gómìnà Abíọ́dún Oyèbánjí? Ó mà ní bí wọ́n ṣe ní ẹni tó jẹ́ ọ̀gá ẹ̀ tó fi sí ipò gómìnà ìyẹn ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ó ń ṣiṣẹ́ tako Tinubu lábẹ́lẹ̀ tí wọ́n sì ní eléyìí túmọ̀ sí pé àjẹ́ pé Abíọ́dún Oyèbánjí náà yóò fẹ́ tẹ̀lé ọ̀gá ẹ̀ yóò sì máa ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú alátakò ti Fáyẹmí ọ̀gá ẹ̀ tí wọ́n bá ń bá ṣiṣẹ́. Ẹ rántí pé lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn tí gbogbo àwọn adarí olóṣèlú alátakò tí wọ́n pàdé ní ìlú Àbújá láti sọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe kóra wọn jọ kojú ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ní ètò ìdìbò ọdún 2027. Níṣe ni Fáyẹmí ènìyàn ránṣẹ́ sí wọn pàdé náà bí ó ti ẹ̀jẹ̀ kó wà pé ká má bínú tí gbogbo ayé sì mọ̀ pé òun náà wà nínú ìgbìmọ̀ ọ̀tẹ̀ láti lé Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027. ṣá o pẹ̀lú bí wọ́n ṣe wá ní Fáyẹmí ti gbé sójú báyìí kóun òṣìṣẹ́ fún Tinubu tó sì ti darapọ̀ máwọn ọ̀tá Tinubu bíi Malam Nasir El-Rufai, Alhaji Atiku Abubakar, ọ̀gbẹ́ni Peter Gege Obi. Níṣe ènìyàn ọkùnrin náà ni ó ti fẹ́ fi ọ̀rọ̀ já tiẹ̀ náà ló ti fẹ́ dé ara gómìnà Abíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń lọ, wọ́n ní Tinubu ó ti ń gbé ìgbésẹ̀ láti wá ẹlòmíín tí ó fi gagbága pẹ̀lú Abíọ́dún Oyèbánjí láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ ẹ̀. ìyẹn ó bá jẹ́ pé Fáyẹmí ọ̀gá ẹ̀ ó padà gbàbọ̀dẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ tako òun lásìkò ètò ìdìbò ọdún 2027. ṣá o lórí ọ̀rọ̀ yìí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC náà ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ o. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ wọn ń sọ pé kò sóòótọ́ nínú ọ̀rọ̀ pé Tinubu ó fẹ́ fagídí gba ìpínlẹ̀ Èkìtì kúrò lọ́wọ́ Abíọ́dún Oyèbánjí. Ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Yorùbá, ọ̀gbẹ́ni Wálé Ọ̀ṣun, ó jẹ́ kó di mọ̀ wípé kò sí òótọ́ nínú ìròyìn náà wípé gómìnà Abíọ́dún Oyèbánjí ó fẹ́ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu jà lórí Fáyẹmí, tó sì jẹ́ kó di mọ̀ wípé kò sí nǹkan tí ó ń jọ irú nǹkan tí wọ́n ń sọ náà. Èèyàn pé Tinubu ò wá ọ̀nà láti gba ìjọba kúrò lọ́wọ́ Abíọ́dún Oyèbánjí, tó sì tó fi díẹ̀ múlẹ̀ pé Fáyẹmí náà kò ṣiṣẹ́ tako Tinubu àti pé yóò tó wá ọ̀nà bí Tinubu yóò ṣe sáà kejì sí lọ́dún 2027 ni.